Ẹ kú oríire ọjọ́ ìbí òní. Ìyá mi dáadáa, abiyamọ rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Mrs. Sáwàídé Janet, n ò tó pè yín lórúkọ ṣùgbọ́n orúkọ la àkúkú pọba aládé. Olúwatósìn Sáwàídé ló rán mi sí yín, ó ní kí yín, ó ní gẹ̀yìn, ó lẹ́ kú oríire ọjọ́ ìbí òní. Ẹ̀mí yín á gùn lágbára bàbá mi, mo ní ẹ̀ jèrè àwọn ọmọ yín lágbára Ọlọ́run. Ẹ̀bàjẹ́ ń délé bàbá tó bí yín kí n tó mọ́ ọ lọ Èkìtì nílé, Èkìtì kété olókè méjì takọtabo lórí ara wọn. Mo ní ṣé bẹ́yìn lọ́mọ ẹkùn kínní, ẹkùn kejì, ọmọ bá mẹ́kùn kí n bọ́ mewúrẹ́ ta ni mọ̀ pójú ewúrẹ́ bá ní lẹ́rù jójú ẹkùn lọ nílé bàbá tó bí yín lọ́mọ. Mo ní ṣe bí rèmọ̀gún ni yín ará alágbẹ̀dẹ ọmọ awórin tún irọ́, ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ọmọ owó ń kọ́ gbiri bí erin fọn lóko. Ǹbá tètè dáyé ọmọ ẹni mẹ́ta ni ǹbá máa ń jẹ, ǹbájọ́ máa lákà má jẹ owó, ǹbájọ́ mo ní rúgú máa ró ń wó sẹ́nu, ǹbájọ́ máa lágbẹ̀dẹ máa sì kí lójú máa ru lẹ́nu máa ṣàgbọ̀n sàlẹ̀ wóríwórì. Mo ní ṣe bí nínú ilé bàbá ẹ̀yìn jọ́ sí bàbá yóò joyè lágbẹ̀dẹ, ó mọ́mọ owó ó fi jolúwo, ó méwì ó fi jápenà. Ẹ̀mú ò tètè dé o, náà fi ní wájẹ Ilésanmí dùn joyè lọ nílé bàbá tó bí yín lọ́mọ ńlẹ́ ọmọ owó kọ́ gbiri ọmọ erin fọn lóko. Mo kí yín, mo kí yín, Mrs. Sáwàídé ẹ ti sọdún èyí, ẹ ṣẹ̀mí lágbára bàbá mi, ẹ gbó bí olúgbógbó ti ń gbó. Mo ní ẹ pẹ́ láyé bí ewé pẹ́pẹ́, ẹ kúkú jèrè àwọn ọmọ yín lágbára bàbá mi. Tawálẹ̀ tó kẹ́wì sí yín létí látàárọ̀, Olúwakẹ́mi lèmi ń jẹ́, atẹ́rẹ́mọ̀sẹ̀ oníwà obìnrin ni mí. Mo kí yín, ẹ̀mí yín á gùn ìyá mi dáadáa.